Ẹ káàsán, good afternoon, good evening, and good morning, according to the time. Níbi tí kíkì mi bá bá yín, tá a bá ti rí nǹkan jogún lọ́wọ́ Dúpẹ́ Onítìrí, àríyè jogún. Mo kí yín, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Mo kí yín ní tológun tológun, mo kí yín ní tẹ̀lẹ́ṣọ̀ tẹ̀lẹ́ṣọ̀, mo kí yín ní tọlọ́gbọ́n tọlọ́gbọ́n. Mo kí yín ní tonímọ̀ tonímọ̀, mo kí yín ní tolóye tolóye. Mo kí yín tàkúrẹ́ tàkúrẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀, tèkó tèkó tèkìtì tèkìtì tòǹdó tòǹdó tẹ̀gbá tẹ̀gbá tìjẹ̀bú tìjẹ̀bú, tìgbómìnà tìgbómìnà tọ̀yọ́ tọ̀yọ́, tàwórì tàwórì, tàkúrẹ́ tàkúrẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lórúkọ bàbá Professor Banji Adébánjí Stephen Akíntóyè. Mo kí yín, bàbá ní kí n sọ fún yín pé àjíǹde ara yóò mọ̀ jẹ́ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, pé ẹ̀ ní parẹ́ mọ́ òun lọ́wọ́, àwọn náà ò ní parẹ́ mọ́ yín lọ́wọ́. Mo kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kàkà kí Olódùmarè, the Jagomolu of Yorùbá land, di ààrẹ akọni Oòduà. Gbogbo ẹnikẹ́ni tó bá pera ẹ̀ ní akọni ní ilẹ̀ Yorùbá, the Sunday Ìgbòho has became the ààrẹ akọni Oòduà káàbàtà, tí ì ṣe pé dàgbàdà wọlé kiri, tí ì ṣe pé tọmọ Yorùbá kan bá kú yóò máa sanwó tó máa fi bẹ́ẹ̀rì, tó máa fi sìnkú ọmọ Yorùbá. N tó ń dúró fún, tí ọmọ Adéyẹmọ dúró fún ni pé ikú ò gbọdọ̀ pa ọmọ Yorùbá kankan. Mo kí yín lórúkọ bàbá yẹn, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, ìríra lánàá, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Mo ṣe program kan lánàá, mo gba ìpè, àwọn kan bẹ̀rẹ̀ sí í pè. Mo ti sọ fún yín ọ̀rọ̀ ti tèmi. I just fear only God. I did not fear any woman being. Níbi tí ìkórìtà ọ̀rọ̀ Yorùbá dé, Yorùbá ò gbẹ́dọ̀ bẹ̀rù àti sòdodo ọ̀rọ̀. Ṣé mo parọ́ mọ́ Abíọ́lá ni? Àbí torí ìyẹn ni mò ń ṣépè fọmọ Yorùbá? Ṣépè ni ṣépè. Ohun tó ṣẹlẹ̀ sábíọ́lá máa ṣẹlẹ̀ sí àwọn tó bá ṣò loyalty wọn sí Fúlàní tán reject Yorùbá totally, tó dé wípé ẹ̀wù tán wù ẹni àmọ̀rí ìbá àkú ni. Ohun tó ṣẹlẹ̀ sábíọ́lá máa ṣẹlẹ̀ sí wọn. Èpè kọ́, mi ò ṣépè. Ohun tó máa ṣẹlẹ̀ ni. Let me give you another example. Those people who showed their loyalty to the Fulanis, at the end of the day, wọ́n kúkú ẹlẹ́yà ni wọ́n ṣe ẹlẹ́yà. Ake Ọmọbọ̀rẹ̀wò. The Ake Ọmọbọ̀rẹ̀wò is a great politician in Ekiti land, the old Ondo state. Àwa ìgbẹ́júmọ́ bàbá Ake Ọmọbọ̀rẹ̀wò as one of the Awólọ́wọ̀ followers. Lọ́gán lójijì. Agbójúmọ́ Ake Ọmọbọ̀rẹ̀wò as one of those people who are working for the freedom, free education, free health under the Baba Awólọ́wọ̀. Suddenly, ló yí padà. Òun wá lọ show loyalty to the Fulani. Bóyá it is because of money or it is because of ipò. Ẹ lọ béèrè. Ẹ má béèrè lọ́wọ́ mi, ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ onílùú níbi tí Ake Ọmọbọ̀rẹ̀wò ti wá. Kí ló gbẹ̀yìn bàbá? When Ọbásanjọ́ was there, Ọbásanjọ́ fẹ́ gbé padà sókè, ṣùgbọ́n kò ṣeé ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá ti kọ Yorùbá lẹ̀, that show the support for the Fulani. Ohun tó ṣẹlẹ̀ sábíọ́lá máa ṣẹlẹ̀ sí yín sẹ́. Èpè kọ́, kì í ṣe pé mò ń ṣépè. Ẹ jẹ́ tó fún yín lánàá another one. Gbogbo yín lẹ máa rántí Abímbọ́lá David. He was the one that Babangida used to anoint the June 12. Àwọn area boys of Nigeria, the Association of Nigeria. Ẹ ti gbàgbé láàrin 12 hours náà dá ẹgbẹ́ yẹn lẹ̀. Tẹ́tẹ̀ fún wọn ní certificate pàápàá. The following second day wọ́n lọ court láti lọ attack government kó stop the announcement of June 12. Ẹni tó lead wọn was called Chief Abímbọ́lá David.
He showed the loyalty to the Fulanis. He surrendered himself to work for the Fulani, work against the Yorubas. Látijọ́ yẹn láti gbèrò ẹgbẹ́ yìí ìgbà tá a tún máa gbèrò ẹ̀ lébíà ọdún yìí ní àbọ̀dún tó kọjá nání Abímbọ́lá David ti kú. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn gbogbo àwọn tó ń da Yorùbá èpè kọ́ is not a cause. Kì í ṣe pé à ń ṣépè. So ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè àmọ́ ibi tó ń gbé o àmọ́ pé Èkìtì ló wà I am feel free to move anywhere. Ìbẹ̀rù yín ẹ má kó bẹ̀rù wá àyàfi tó bá jẹ́ pé tí mi ò mọ̀ ń pa ẹ̀ ni mo sọ wọ́n pé máa kàn ní Adéfúyè ó wà lẹ́kọ̀ọ́ ó sì wà láyé bí aláìsí ni because he surrendered himself to the Fulani to be used against the Yorubas. Ó ní mo fi sọ pé Abíọ́lá to surrender everything that he have for the Fulani láti lè bí Yorùbá ṣubú. Òǹdàlẹ́ ni àwa wọn àárí wọn mọ́ so ẹ mọ́ kó wa láyà jẹ tẹ́ ẹ bá fẹ́ kí n tó ṣẹlẹ̀ sábíọ́lá tẹ́ ẹ bá fẹ́ kí ìgbẹ̀yìn yín kì í ṣe ìgbẹ̀yìn gan ojú Abíọ́lá gan ó ráre kó tó kù ọdún 5 nínú ẹ̀wọ̀n Abacha aṣọdún 5 n tójú ẹ̀ rí ní àti ẹ̀yìn ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yín it's better you join the movie train láti lè gba Yorùbá kó nínú ìgbèkùn tí Yorùbá wà yìí. We, your son, your daughters, say we don't want Nigeria again. Àti gbọ́ tán, àti kàwé ìtàn, ó ti jẹ́ ó di mímọ̀ fún wa wípé àwọn bàbá ńlá bàbá wa they are not a Nigerians. It's amalgamation of 1914 ló sọ wá di ọmọ Nàìjíríà. Amalgamation 1914 ló sọ wá di ọmọ Nàìjíríà. We are not in Nigeria and we are ready to go. That is why mo fi sọ lánàá wípé we can a lè rìn bó ṣe wù wá ní ilẹ̀ bàbá wa. A Yoruba man cannot go freely from Ekiti State to Ondo State. Ọlọ́pàá máa béèrè lọ́wọ́ ẹ̀, where are you going? Can you phone the number? Ekiti man cannot move free to Ogun State. Ní ilẹ̀ bàbá ẹ̀. Ṣùgbọ́n Fulani can come from the north to the Yoruba land and walk free without any question. Ẹ̀dẹ̀ ní ká fara mọ́. Ṣó possible bẹ́ẹ̀? No, the answer is no. We are going. The only solution to our problem. Òun náà ni wípé à ń ṣe Nàìjíríà. We want our nation back. So ẹyẹ pè wá nípe ìgbéjáyà mọ́. Ìyẹn kan ti ẹ pè mí pé I know you support Sunday Sunday Adéyẹmọ. That is why you are talking like this. I want to know how much Sunday Igboho give it to you. I will pay you back. No, Sunday Igboho did not give me any kobo. Sunday Igboho did not campaign for any political office. Iṣẹ́ rere tí Sunday ọmọ Adéyẹmọ ṣe lẹ̀ ló mú kí àwa máa tẹ̀lé lẹ́yìn pé ẹni tó ṣe tẹ̀lé ni. Ẹni tó sọ wípé ẹ má pa ọmọ Yorùbá mọ́. Ẹni tó gbàgbọ́ pé from Ogun State to Lagos State to Oyo State to Osun State to Kwara State to Kogi State to Ondo State to Ekiti State títí dé òfìdé Kogi tó fi dé Edo State pé we are all Yorùbá, we are one, don't kill my people anymore. Iṣẹ́ rere tí ọmọ Adéyẹmọ ṣe lẹ̀ làwa fi ń tẹ̀lé lẹ́yìn pé ikú ló lè yà wá pẹ̀lú ẹ lẹ́yìn ẹ̀ ikú. Bẹ́ẹ̀ bá fún mi lówó màá gbà ìyẹ́ òmú mi kò lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Because he did not want my generation to perish. So kò sórú ìpètè lè perú àwa yìí tó lè dẹ́rù bà wá mọ́. Wọ́n ní ẹyẹ dóko lá ẹyẹ dẹ́rù oko lábarúgbó mọ́ àìmọye tí arúgbó tó ti rí kó tó darúgbó. We are going. Either you like it or not. We are going. If you don't want what happened to Abiola to happen to you, you will support the freedom of the Yoruba race. Epeko,
If you don't want it to happen to you, you will join the movie train. Forget I want to become a leader. This is not the matter of a leader. Sunday Adeyemo sọ wípé ètí mò ń ṣe kì í ṣe pé torí pé mo fẹ́ di governor or mo fẹ́ di president. Meeting ilé ìta ṣe last. Ó tún sọ pé tán bá gba Yorùbá nation tán tó ń bá du ipò kankan kọ́lọ́run kó gbẹ̀mí òun. Èmi náà máa sọ pé I did not qualify for any post. But I want my people to have a free movement in our father's land. Kí ló lè mú wa ní free movement ní pé ká ní orílẹ̀-èdè wa as a citizen of the Yorùbá race, the ọmọlúwàbí. So those people called billionaires, tẹ́ ẹ bá fẹ́ ohun tó ṣẹlẹ̀ sí Abíọ́lá kó ṣẹlẹ̀ sí yín, ẹ gbẹ́dọ̀ dìde náà pé ìran Yorùbá ó gbẹ́dọ̀ bọ́ nínú ìgbèkùn tá a wà yìí. Ó gbẹ́dọ̀ bọ́, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá dúró tẹ́ sì ń show loyalty yín to the Fulani race, tẹ́ ń ta ògo Yorùbá fún Fulani, ohun tó gbẹ̀yìn Abíọ́lá máa gbẹ̀yìn yín. Mo tútù sọ lénìí kẹ́ lè mọ̀ pé mi ò bẹ̀rù yín. Bó jẹ́ pásítọ̀ ni ẹ pọ̀ nínú àwọn pásítọ̀ yẹn tó jẹ́ pé ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn yín, because you know the truth, you refuse to say the truth out. Torí pé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ òtítọ́, ẹ ń bẹ̀rù àwọn tó wà lórí ipò ìjọba ni, bóyá ẹ̀dẹ̀ ń bẹ̀rù pé iye owó tó ń wọ àkáàtì yín lọ́dọ̀ àwọn sẹ́nítọ̀, ọ̀dọ̀ àwọn rep, ọ̀dọ̀ àwọn gọ́vnà, ọ̀dọ̀ àwọn ambassadọ̀, ọ̀dọ̀ àwọn kọ̀ntrátọ̀ onírọ̀ olè. Bóyá tẹ́ ń bẹ̀rù nìyẹn, that make you refuse to say the truth. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá máa gbẹ̀yìn yín o. Ó máa gbẹ̀yìn yín. Bóyá Abíọ́lá mọ̀ ṣe ni, bóyá kò mọ̀ ṣe, bóyá ìgbà tó Abíọ́lá ń hùwà yẹ, bóyá ààrẹ ni sọ fún pé ohun tó ṣe ò dáa, ṣùgbọ́n ẹ̀yin rí ẹni sọ fún yín pé ohun tẹ́ ń ṣe ò dáa, ṣùgbọ́n you continue. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá sẹ́, ó máa gbẹ̀yìn gbogbo yín. Mọ́tò special ẹ̀yin pásítọ̀, ó lè yẹ billions of naira, mímí ò rẹ̀ tútọ̀ mi ò tú. I don't blame the pastors. Níbi tó júlàdé yìí, tí ìkọ̀kan nínú wa lè gbé Bíbélì kó kà á, ìkọ̀kan nínú wa lè gbé Kùránì kó kà á. Ṣé táìmì ló yẹ kí wọ́n máa fi religion máa gbá wa sọ́tún máa gbá wa sósì? Ikú dídì ìṣẹ̀ǹbáyé. They all know the truth, but they refuse to say the truth. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá máa gbẹ̀yìn gbogbo yín. Ẹni Yorùbá man tàbí lọ́kùnrin lóbìnrin ni that still say that one Nigeria, one Nigeria, one Nigeria. Ohun tó gbẹ̀yìn àwọn tàná tí wọ́n jẹ́ kábàámọ̀ ó máa gbẹ̀yìn. Let me give you another example. Obìnrin tó máa ń pè ní Elizabeth kí ló ń pè o? Obìnrin tó máa ń pè ní Elizabeth Adé-Buhari Adé-Tinubu the chairperson of Aṣíwájú bloggers, the chairman of Aṣíwájú bloggers Adé-Buhari Adé-Tinubu Elizabeth. Tẹ́ bá wo fídíò bí ìjẹta ló gbé síta ni tó ń pariwo ẹ gbà mí lọ́wọ́ FRC o, àwọn federal kìíní kankan o, wọ́n sì sí mọ́tò mi o, ohun ti há. Lóòótọ́ ni mo sọ ni mo kà pé fún APC, mi ò gbowó APC o, mi ò gbowó APC o. Lóòótọ́ o lè má gbowó APC, ṣùgbọ́n o jẹjà APC l'Àbújá. Adébúwá ṣé bàbá mi ọba ńlá. Lóòótọ́ o lè má gbowó APC o, gbogbo campaign tí mo ṣe mi ò gbowó lọ́wọ́ wọn o. APC dá Kampala sí ẹ lọ́rùn ẹwẹ́ ẹja làwa ń jẹ yìí o, àwárí l'Àbújá o. No, nígbà tó wà nínú plane, no, plane lè kì í ṣe bed down na o, special one, presidential jet. Lóòótọ́ ló gbowó lọ́wọ́ wọn ṣùgbọ́n jẹjà wọn. Adé-Buhari mọ̀kànmọ̀kàn ló yẹ kàn ó mọ̀ bó ṣe rí lára ń sìn.
nígbà tá à ń pariwo pé kò sọ́nà ń bẹ̀ irọ́ ọmọ olódò dẹni irọ́ ọmọ olódò igi irọ́ ọmọ olódò irin ó kàn ẹ́ wá kẹ́yìn síta bí ẹran sún. Those people who show their loyalty to the Fulanis to destroy the Yoruba land ohun tó gbẹ̀yìn Abiola máa gbẹ̀yìn gbogbo yín sẹ́ èpè kọ́ bójọ́mọ ìyá mi ló ń pariwo wọ́n Nàìjíríà tó dẹ̀ mọ̀ wípé wọ́n Nàìjíríà yìí kú ni fún Yorùbá ìní ìyàláyé mọ́ ìní bàbáláyé mo lẹ́gbọ̀n I'm the last one of the family bó jẹ́ ẹ̀gbọ́n mi lọ́kùnrin lóbìnrin ni ló pariwo wọ́n Nàìjíríà tó dẹ̀ mọ̀ pé wọ́n Nàìjíríà yìí kú ni ohun tó gbẹ̀yìn Abíọ́lá ohun tó ṣẹlẹ̀ sí Abíọ́lá lọ́wọ́ àwọn Fúlàní ó máa ṣẹlẹ̀ sí. That is true of the matter. Ngbà táwọn pariwo kò sí ohun tí àwọn aṣíwájú blogger ò fi wáwé kò sí tí wọ́n fi wáwé most especially Elizabeth Adé Buhari Adé Tinubu tó bímọ títẹ̀ tó kọ́ ọmọ títẹ̀ sí Canada ó kọ́ ọmọ títẹ̀ out of the country ó wá sọ wípé owó napo owó gbọmúlélàndà òun ni mo fi ṣe wá gbà mí lọ́wọ́ ọwọ́ ẹgbà mí o mi ò jọ̀wọ́ APC mo kàkà bẹ́ẹ̀ APC ni o mi ò jọ̀wọ́ lọ́wọ́ níjẹta náà sì wá yọ yín security bíbẹ̀ ṣèbẹ́yìn ẹ̀ náà yọ wọ́n yìí máa yọ ẹ̀mí ẹ̀ ngbàtà ń wí ẹlẹ́nu wa ń rùn ngbàtà ń wí lójijì náà sọ wá di Ìgbòho nation. We are proud to be a Ìgbòho nation. Ìgbòho nation very soon they will come to the Odùduwà nation. They will come to Ọmọlúàbí nation. Bàbá mi mo yin Olúwa ìbànújẹ́ ò ní ráyè nínú ayé yín. Ẹni ń bá bínú sí yín yóò forí kọ yóò fẹnu kọ. Bàbá mi ẹ pè mí nìkan bí aago 6. I have special message for you. A pariwo kò sí ní Adé Buhari òfin wáyé tí òfin wáwé ìyà ló ń jẹ wọ́n ọmọ olódòdó rẹ o ọmọ olódòdó a sọ pé àwọn tó ń pariwo yìí selfishness ti ara wọn ẹ má gbàgbé nígbà tó fẹ́ lọ ṣe inauguration ti Tinubu tí wo orúkọ Adé Buhari ò wọ́n bẹ̀ ó jáde síta tó bẹ̀rẹ̀ sí ń pa tó ń para mo sọ ń gbà yẹn mo lé àwọn eléyìí ìfẹ́ ọmọ Yorùbá kọ́ náà ní ìfẹ́ tara wọn ni. Ó jáde lẹ́yìn mi ò náwó APC o owó ara mi ni mò ń ná o mo ṣe lọ gbọ́jà yẹn ní àwọn tó máa gbọ́jà ti dé o owó gbọ́múlé láǹtà ni o owó gbá abẹ́lé láǹtà ni o owó gúrúmì ẹgbà mi lọ́wọ́ o mi ò náwó APC o náwó APC ṣùgbọ́n o jẹjà APC o Adé Buhari o náwó APC o jẹjà APC. The Awikokos. It is because he want to have a radio station and television station. Ẹni tọ́lọ́run ò pè ní CEO ni Chief Executive Officer. Ẹni tọ́lọ́run ò fún látòdì ọ̀run wá tó fẹ́ fún ara ẹ̀ lójijì ẹ mọ̀ pé yóò parẹ́ máyé ni. Where is the radio station today? Those people who show their loyalty surrender everything belong to them to the Fulani race because they want the Yoruba people to be suffering. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá máa gbẹ̀yìn yín tẹ́lẹ̀ mọ̀ pẹ́nu mi gbà kò ló jẹ́ kí n máa fi ṣoní kọ́ ohun tó gbẹ̀yìn Abíọ́lá gbẹ̀yìn yín èpè kọ́ ńgbà tó ka Adé Buhari ṣé kò kẹ́yìn síta bí ara ọ̀tún ó kó síta. Ó pariwo síta pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà ń wo àwọn FRSC níṣẹ́ máṣá ló pé àwọn ló gbẹ̀rù ń wo wọ́n tún ní àwọn ọmọ kí n lóko ń lọ́mọ́wọ́ tó fẹ́ kù wá wọ́n ti tó mọ́tò ń wo license speedy license ó dẹ̀ mọ̀ pé mi ò gbóyìnbó Nàìjíríà máa kàn yín ṣé a ti sọ fún yín pé kẹ́ ẹ gbà
ẹ fẹ́ gbà àwọn tó létí nínú wọn tó yẹ kó gbà tí wọn ò fẹ́ gbà wọ́n gbà by force nígbà tí Nàìjíríà bá dé bá yín lójijì. Àdúrà mi sí Olódùmarè ni, àdúrà mi sí ẹni tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá, àdúrà mi sí ẹni tó ń ṣílẹ̀kùn ọjọ́ òní tó ń tì í. Ẹrù Adé Buhari, Elizabeth Adé Buhari, Adé Tinubu mọ́jọ́ orí gbà mọ́ o. Tó bá ti dé ọ́fíìsì àwọn yẹ kẹ́rù yẹ kó sọnù. Kówó lè mọ pain tí millions of the Yorùbá tán go through lọ́wọ́. Ẹ lè ní mo wíkẹ́ẹ̀dì, ṣé òun ò ti wíkẹ́ẹ̀dì ọmọ Yorùbá ni? Tí Adé Buhari bó ṣe kó àwọn ọjọ́ kan papọ̀ tá ń pera wọn ní aṣíwájú bloggers tó ń sọ̀rọ̀ tó kó wọn jọ tó ń sọ̀rọ̀ nípa ìbá ti dùdó. Bàbá mi tó pè mí direct call yìí ẹ lè pè mí direct call tí n bá gbé ó máa stop program mi. Bó o ní ìbá ti dùn tó lénìí ṣùgbọ́n sọ pé ó kú Jídé kò sọ́kọ́. He talk rubbish because of Bola Ahmed Tinubu. But Bola Ahmed Tinubu kájú ẹ̀ ṣé ó ti wá kájú ẹ̀ báyìí? Ẹ rí bára ṣe tu gbogbo ọmọ Yorùbá. Ṣé ó ti wá kájú ẹ̀ báyìí? Ọmọ Igbo ọmọ Fúlàní tó ń rìn tó ń yan falala. The Yorùbá did not have the access. Ṣé ó ti wá kájú ẹ̀? Ẹ tí ì rí nǹkan kan. Adé Buhari ó jáde síta bẹ́ẹ̀ sí pariwo ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, owó gúrúmì ni o, owó olówó ni o, mi ò gbowó lọ́wọ́ APC o, mi ò gbowó lọ́wọ́ Tinubu o, Ṣèyí Tinubu ò fún mi lọ́wọ́ o, Sanwó-Olú ò fún mi lọ́wọ́, owó ara mi ni mò ń ná o, ẹ gbà mí o, wọ́n ti gbẹ́rù mi lọ o, ẹ ṣàánú fún mi. Mọ̀kànmọ̀kàn lóye nǹkan àwọn bàbá wa ní oyè tó kára wò ó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀. Oyè tó kàn wá níjọ́ àná tá à ń pariwo síta pé we did not belong to this country. There's nothing that we call rule of law. Ẹ má bínú kọ̀ọ̀kan ló ń disturb mi tí n bá dẹ̀ gbé máa kọ́ tẹ̀lé lẹ́nu. Oyè ìjọ́ àná ti kàdé Buhari. Adẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ajẹjẹ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí o. Ẹ sì máa jìyà sí torí ilé ìyà gan lẹ́wà yìí. Ẹ máa jẹ fóò nínú ìyà torí ọmọ tá a bá bá wí tí ò bá gbọ́ tí ń wà nù kì wọ́n ló máa parun lójijì ni. So ẹ má ṣẹ̀rù bà wá. Àwa dúró lórí ẹ̀. Tẹ́ bá ní kádé Buhari náà wá jáde síta ó sì kó sọ̀rọ̀. A rí méjì mẹ́ta sọ pé ọ̀nà tí Nàìjíríà ti nà ní pàṣán tí ó dẹ̀ wọ́n rìásà náà yìí ń bá ṣe lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé ayé aṣíwájú blogger jọ àná ẹ̀yin dà lẹ́ni Ṣòkòtì alágbẹ̀dẹ ayé ti sá lọ sí Amẹ́ríkà kí ló dé tí ò fi dúró ṣèbó sọ pé Tinubu máa túlù ṣe ṣèbí ó sọ pé agbára Tinubu ká kí ló dé tí ò dúró kí ló dé tí ò dúró radiator mọ́tò before the Tinubu kó tó dé à ń pariwo pé radiator tá à ń rà ní 12,000 tẹ́lẹ̀ báwo ló ṣe máa gbéra gbìrì tó dé máa di 30,000 naira radiator ní àgbáyé Tinubu now is now 62,000 naira bátìrì mọ́tò ara last ara ní 23 is now a 65,000 naira gbogbo yín ló máa kàn tó máa ṣẹ́wọ̀n mọ́ gbogbo wa lára ohun tó ń du èmi ń bẹ̀ ni wípé tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa ń pinnu ẹ̀ tó bá dé pé Ọlọ́run ọba mi lè ṣe é ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà kó olódodo má bá máa pinnu ẹ̀ ṣùgbọ́n ta ló tó pẹ́ lọ́run lẹ́jọ́ lèmi fi dúró lé lórí anybody that go against the freedom of the Yoruba race ìgbẹ̀yìn Abíọ́lá ló máa kan onítọ̀hún èpè kọ́ Bíbélì wípé ilẹ̀ gbígbẹ ní ilẹ̀ àwọn ọlọ̀tẹ̀ ẹnikẹ́ni tó bá ti ṣọ̀tẹ̀ ìran
tó ti jáde wá màmá mi máa ń sọ kankan a ní èèyàn méjì lèèyàn ò gbọ́dọ̀ ṣàbúrú sí tẹ́nìyàn bá dẹ̀ ti ṣàbúrú sí èèyàn méjì yẹ kò ní ṣàbúrú sí èèyàn kankan mẹ́m láyé orísun bíi tẹ́nìyàn ti jáde àtẹni tó bá ṣe ní lóore ẹnikẹ́ni tó bá ti ń ṣàbúrú sí orísun ara ẹ̀ ẹ̀gún ló ń wà lérí ara ẹ̀ àtẹni tó bá ṣe ní lóore ní bíbélì fi sọ wípé ilẹ̀ gbígbẹ nílẹ̀ yín ọlọ̀tẹ̀ gbogbo ẹ̀yin kẹ́yìn tẹ́ bá sọ wípé no Yorùbá ò tí ì tó lákòókò láti dá dúró nígbà tí Fúlàní bá gbalẹ̀ wa tẹ́tẹ́ bá pa wá nípakúpa kótó tá a bá kú bíi 10 àwọn tó bá lórí ọ̀fẹ́ àti sákò nílùú tó gbàgbé ìlú. One of my mommy called me from America it is not yesterday màmá yẹn ló ń fẹ́ wálé màmá yẹn ní gbogbo àwọn ọmọ ń fẹ́ wálé ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n mo ní màmá èmi náà ò lè ní taratara pé kẹ́ máa bọ̀ ń lé tó bá dé pé ẹ fẹ́ wá ṣe nǹkan lé ni tó bá dé pé ẹ fẹ́ wá ṣe nǹkan lé kẹ́ lu ọ̀sẹ̀ kẹ́kẹ́ lóṣù méjì àwa sì lè sì kí oyin pọ̀ pẹ́lẹ́ dé finally ó léwu màmá yẹn gbá ní kí ló dé tí mo ní pé ó léwu mo ní majority àwọn bọ́ọ̀sì wa tá a jọjọ́ ọmọ Yorùbá mentality Nàìjíríà ti wọ orí wọn ọmọ yìí Fúlàní nìkan kọ́ ló ń ṣe kidnapper àwọn ọmọ Yorùbá nígbà tó di pé àwọn Fúlàní ń ṣe wọ́n gbowó rabata àwọn náà ti bẹ̀rẹ̀. That is the mentality of Nigeria on Yorùbá. mo gbọ́ príṣì bàbá kan nínú prógámù Koiki láìpẹ́ yìí pé adé náà sì ṣí dànù lórí wa adé tọ́lọ́run dé fún wa ládé wáyé la fẹ́ gbé padà. So you people tẹ́ bá yín support one Nigeria tẹ́ ń support one Nigeria tẹ́ ń carry agenda one Nigeria sórí yín ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn yín torí Abíọ́lá surrender show the loyalty the òyìnbó wo ló tún lè fi cover ẹ ṣàpò òyìnbó lẹ̀ fún àwọn Fúlàní he abandon your own people inú mi dẹ̀ dùn bí mo ṣe sọ lánàá Babangida is a Fulani man àná June 12 Abacha is a Fulani man arrest Abiola's Absalami is a Fulani man kill Abiola's mẹ́ta yẹn ni so àwọn Fulani Abiola can say much about Babangida he can say much about Abacha he can say much about Abdulsalami àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló dẹ̀ pa because he surrender everything to the Fulani race ẹ̀yin tẹ́ ẹ̀ mú àwọn Fulani lọ́rẹ́ lẹ́nìí tẹ́ ẹ sọ Yorùbá ẹ ti yín tẹ́ ẹ sọ dọ̀tá tẹ́ ẹ̀ ń wá ìgbé ayé tó rọrùn tẹ́ bá ní Fulani pààyàn kan níbí wọn lẹ́ni a máa rí àwọn Yorùbá tó máa sọ pé irọ́ mẹ́ta wọn lóyún irọ́ náà ń pa ohun tó gbẹ̀yìn Abíọ́lá ó máa gbẹ̀yìn yín. Mami Eunice Adélẹ́yẹ ẹ rí àánú gbà òjò àánú máa rọ̀ lé yín lórí òjò àánú máa rọ̀ lé yín lórí láti ibi tẹ́ ẹ fọkàn sí àti ibi tẹ́ ẹ ò fọkàn sí lẹ̀kọ́ àánú yẹn máa ṣí gbalaja ni tí ò sẹ́nikẹ́ni tó máa lè tì í ọ̀rọ̀ bí òkùnkùn ayé Ọlọ́run máa yọ̀ọ̀da ẹ̀ fún yín àwọn tó wà lókèèrè nìyẹn tí wọn ò gbàgbé orísun wọn wọn ṣọ̀tẹ̀ orísun wọn wọn tàpá sí orísun wọn wọn mọ̀ pé orísun wọn yẹn ti sun adùn fún ìran Yorùbá rí the free education free health naming mo kàwé kan sẹ́ ìwé yẹn mo tún gbé lánàá mo tún kà á ìyàwó mi ló já ìwé yẹn gbà lọ́wọ́ mi pé kí n má máa kàwé mọ́ torí kò sí jọ́ tí n bá kà á mo máa ń ké ni màá máa sunkún from 1952 to 1957 bàbá Awólọ́wọ̀ lè kọ́ company more than 60 tọmọ Yorùbá ń gbáyìn not only ọmọ Yorùbá de Èkódédé Fúlàní and the Igbos tó ń gbáyìn ní ilẹ̀ Yorùbá since 1999 since 1999 ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá wá tọ́ka sí achievement kan bóyá lẹ́kìtì state ní bóyá lóńdó ní Kwara ní Kogi ní Ọ̀yọ́ lọ́ṣun ní lógùn ní lẹ́kọ̀ọ́ ní tá a lè tọ́ka sí wípé ẹja pàtàkì fún ìjọba tó wà ń ta yìí kò sí tí wọ́n bá fẹ́ jalè wọ́n láwọn fẹ́ ṣe bíríìjì tó máa ná 9 million sórí bíríìjì wọ́n á yí á di 9 billion
aráàlú dẹ̀ ń jìyà. So ẹ̀yin tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà tẹ́ gbàgbé ìtura fún ìran Yorùbá, ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn yín. Lọ́nà ọ̀run Ọlọ́run ò fún wa lórí ọ̀fẹ́ ká máa rí ìrìn àjò àwọn tó bá ti kú. Bí lọ́nà ọ̀run bí Abíọ́lá gan jẹ̀ka lọ́wọ́ ni. Mo ti sọ àlá tí mo lá fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run rèé. Bíbélì wípé ègbé ni fẹ́ni tó wí nígbà tọ́lọ́run ò wí. Ọ̀rọ̀ Ọlọ́run rèé tí mo gbàgbọ́ nínú ẹ̀. Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ regret title tó fún Gani lójú àlá mi. Ó regret ẹ̀ pé àṣìṣe lágbára ni, pé imú ló níkà. So those people who go against the freedom of the Yoruba race, ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn gbogbo wọn. No doubt about it. Kì í ṣèpè. Ṣé bílíọ̀nù tá à ń gbọ́ ni táwọn ọmọ wa ń jáde lórí everyday. Mo sọ fún yín pé ìbànújẹ́ ńlá ni, ìbànújẹ́ ló jẹ́ kọ́mọkùnrin jí láàárọ̀, ohun tó yẹ, ojúṣe tó yẹ kó ṣe kó má lè ṣe, wọ́n ti pa sáyé. Èmi àti ìwọ tán ti pa sáyé, tó yẹ ká dìde ká má pa àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wa sáyé. Ìyà tí ṣàtì wọ́n Nàìjíríà máa rántí pé ohun tó gbẹ̀yìn Abíọ́lá máa gbẹ̀yìn ẹ̀yìn náà. Mo ti name èèyàn méjì apart from Abíọ́lá, the Àkẹ́ Ọmọborí Owóos, the one so called Abímbọ́lá David. Wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀. Tabaníká máa dárúkọ wọ́n pọ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ráre kú ní. Tí gbogbo wọn máa ráre kú ní. Àtàwọn pastor, somebody should give me 1 billion naira. Tẹ́ lọ ra private jet. Tẹ́ dẹ̀ mọ̀ pé ìlú ò fararọ. Àgùntàn ń kú lójoojúmọ́. Mọ̀ yín lọ́wọ́ torí ẹbí. You have so many graduates nínú ìjọ yín that you cannot provide for them. Táwọn ọmọ titi yín tẹ́ bá ti fẹ́rẹ́fẹ́ ẹ̀ jú wọn sókè òkun. Àyẹ̀ máa fà wọn ọmọ ọlọ́mọ orúgbó ń bí báyìí. Ọlọ́run máa bi gbogbo yín léèrè. Olùṣọ́-àgùntàn kan ni yín o. Ìkookò ni yín. Ìkookò ajégunjẹran. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn yín. Ẹni bá ti ṣọ̀tẹ̀ sí ìgbáyé gbádùn ìtura ilẹ̀ Yorùbá, àpẹẹrẹ lọ́lọ́run fi Abíọ́lá ṣe fún yín. Ohun tó gbẹ̀yìn Abíọ́lá ló máa gbẹ̀yìn gbogbo yín. Ṣé Yorùbá jèrè Abíọ́lá ni? Jèrè Abíọ́lá. Kí ni Yorùbá lè tọ́ka sí bí Abíọ́lá ṣe? Ó yẹ ìlérí mọ́ Yorùbá lọ́wọ́ ni. Wọ́n ń lò ó, ó dẹ̀ mọ̀ pé wọ́n ń lò ó ni láti lè dá ògo Yorùbá nù. Ìyá Abíọ́lá, at the end of the day, àwọn tó káràmásìkì mọ́ tó sọ di ẹbí, tó sọ di èèyàn, àwọn ló ṣekú pa. Ẹ̀yin oní tí mo kọ́ lánàá ni ẹ máa ṣe lọ, ẹ máa ṣe bọ̀, gbogbo bẹ́ẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ Olúwa. Ọlọ́run wò yín, ẹ má dúnkòokò mọ́ wa mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ rí i pé lójoojúmọ́ ló ń lé sí i. Ìmí ń bá àwa tá a wà ń lé sọ̀rọ̀, mò ń bá àwa tá a wà ń lé sọ̀rọ̀. Ó tún máa ń dùn mí tí n bá rántí òwe yẹ pé tájá bá lẹ́ni lẹ́yìn ó ní láti pọ̀ bọ, kì í ṣọ̀bọ nìkan, apaláyọ̀. Wí di Yorùbá àtàwà ń lé alẹ́ni lẹ́yìn gan-an. Ṣe ló yẹ ká máa bó láyọ̀, ká máa bo mọ́lẹ̀, ká máa dọ́bẹ̀ bò. Kérin jáde síta ká fi erin gbá free kick. Bọ̀ tó ṣe ní láàánú wípé àwa gan ò mọ ohun tó ń ṣe wá. Wọ́n à ń tàn wá mọ́, àwa fúnra wa là ń tara wa. Àwa ló dẹ̀ yẹ ká gbára wa, kò dẹ̀ yẹ ká máa tanra wa, kò yẹ ká máa tanra wa. This time around, what is happening in this country called Yoruba land? Kò yẹ kó lóṣèlú kan wá ká tó accept ẹ̀ mọ́. Àwọn tí ò jẹ́ nǹkan kan lánàá
mo máa ń sọ dáadáa èmi ò ní rìn jìnnà. The Fáyẹmí was nothing. Fáyẹmí Káyọ̀dé, the former governor of Ekiti State, was nothing. Nígbà tó wá sí Ekiti State nígbà yìí, if they can call Ekiti State a poorest state, we are second or we are third látẹ̀yìn. Tí somebody tó ṣe governor fún ọdún mẹ́jọ ń become a billionaire, tí wọ́n bá dárúkọ àwọn billionaire nínú àwọn Nàìjíríà nílẹ̀ Yorùbá lẹ́nìí tí wọ́n bá ti dárúkọ Káyọ̀dé Fáyẹmí kò tí ì pé kí ló dé tí Èkìtì tí ìyà ń jẹ Èkìtì. Èkìtì alone a lè bọ́ gbogbo ilẹ̀ Nàìjíríà kí n má sọ pé ilẹ̀ Yorùbá nìkan. Ọlọ́run fún wa ní ilẹ̀ tó dáa. The same thing Fáyọ̀ṣe. When Fáyọ̀ṣe ń bọ̀ ń gbà yẹn lọ́hùn mo wà lẹ́kọ̀ọ́ àbúrò mi yẹn sọ pé Fáyọ̀ṣe ló jẹ́ ká mọ̀ pé owó wà nínú politics pé káwọn Èkìtì kan máa ṣe òṣèlú owó wà nínú politics. Mo ní ìyẹn ò wá láti wá ṣèlú, owó ló ń bọ̀ wá kó jẹ. Ṣé ó kó jẹ àbí ò kó jẹ? Àtòrí PDP àtòrí APC ló ń là mára papọ̀. Adébáyọ̀ náà ọmọ General Adébáyọ̀ ìṣirò allocation, they are all armed robbers. They are all armed robbers. Tó tí àwa tá wà lé bá ṣe ń sátẹ̀lé wọn lẹ́yìn because of 20,000 naira. Mo fẹ́ ra nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n náà wá ní kí n lọ ná. Ẹ̀rù ń bà mí lọ́wọ́ bí mo ṣe wà yìí. Ẹ̀rù ń bà mí lọ́wọ́. Tí àwọn pípì bá lórí ọ̀fẹ́ tán lè owó di atẹ́gùn wọn tán bá ní ká máa ta atẹ́gùn fún wa kò irú èmi àtẹ̀yìn ò ní sí láyé mọ́. Tá bá ṣe ń tẹ̀lé wọn lẹ́yìn. Àánú wa ló ń ṣe mí pé ohun tó ṣẹlẹ̀ sábíọ́lá kò yẹ kó ṣẹlẹ̀ sí irú àwa tá a ṣe ń jìyà lọ́wọ́ olókùn mẹ́rin ṣọ́ọ̀gù. Ṣé ló yẹ ká jára wa gbà pé tó bá tàn mí mi ò ní tanra mi. Ohun tó burú jù ní ká máa tàn èèyàn kéèyàn tó máa tanra ẹ̀. We all know them. Ìlérí tí Ọbásanjọ́ ṣe nígbà tó débẹ̀ òun ni Yar'Adua ṣe náà nígbà tó débẹ̀ òun ni Jonathan ṣe Buhari náà tún ṣe Tinubu náà tún ṣe lẹ́ni the same promise. I will give you light, I will give you water, I will give you road. Ṣé wọ́n fi ṣe wá ní ọmọ Yorùbá? The only solution. Èyí kan sọ fún mi náà lé àtijẹ́ta. Ó lé àtijẹ́ta ló ti pa fóònù òun fẹ́ lọ sórí social media. Mo ní kí ló dé ọlọ́mọ tó ṣe wedding yẹn. Ó lé amúnironú ni wọ́n. Ọ̀nà tí èmi àti ìwọ ò ní fi gbà ronú ní ká jà fún orílẹ̀-èdè tiwa. Ṣé ẹni tá bá yìí ṣe wọ́n Nàìjíríà àwọn ọmọ tí ó máa pè fún nìyẹn. Bí bàbá wọn bá ṣe ń lọ torí pé ó ń gbó ni a máa fi ọmọ wọn bẹ̀ àbúrò wọn. Àbẹ́ ẹ̀gbọ́n mi ṣẹ̀rùbà àwọn Adélékè ń lọ ṣe mọ̀ kó ṣe sẹ́nítọ̀ rí bó ṣe fẹ́ kúrò sẹ́nítọ̀ fi àbúrò ẹ̀ ń bẹ̀. Ó fẹ́ jà fún gọ́vnà ó lulẹ̀ bó ṣe kúrò ń bẹ̀ àbúrò ẹ̀ tún bọ́ sí. Mo ṣe máa ráǹdì ẹ̀ nìyẹn. Èmi àti wọn kàn máa lo ayé wa láti máa tú ayé wọn ṣe ni wọ́n dẹ̀ máa lo ayé títí wọn láti máa bà ayé títí wa jẹ́ kí a túbà lè wúlò fún ọmọ wọn nígbà tí ọmọ wọn náà bá tún máa dé ipò. We must say no to that. This country called this land called Nigeria, Yoruba land belong to me and you. Belong to me and you. If you are a Yoruba, start the job one day. To she expect a good thing under the Nigeria, you are deceiving yourself. Dara Poli, ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi. Tó bá jẹ́ ọmọ Yorùbá tá jọ wà nlé. Tí wọ́n náà ṣe sọ fún mi pé tó ṣe ń bá wọn sọ pé Naija ṣì máa dùn. Naija ṣì máa dára. Àánú ẹ máa ṣe mí o. Ó wà lára àwọn tó ń tan ara rẹ̀ jẹ. We must not expect any good thing. Níbi tí House of Rep big salary wọn 4 million
tó kó jẹ́ papọ̀ torí èèyàn kan gba bí almost èlò bí 29 million naira per month tí sẹ́nitọ̀ gba bí 35 million naira per month. ẹ wá ní wọ́n fẹ́ kẹ́yìn ayé yìí ó lérò kó lójú. Let me tell you one thing. Tí ìwọ bá ní, tí èmi bá ní, tájọ ń gbádùn, tó máa fẹ́ ṣe òṣèlú, tó bá ní kí wọ́n lẹ pósà wàá sọ pé kí ló ń wá ń bẹ̀. Tó bá ní kí wọ́n campaign fún wọn kẹ́ máa yí de kiri wàá sọ pé kí ló ń wá ń bẹ̀. Torí pé kí lè máa bá rí yín lò fún campaign àti pósà lílẹ̀ náà fi fẹ́ rọ́ọ̀tì ayé yín. We must say no to them. We must say no to them. The only solution for me and you ní orílẹ̀-èdè wa Yorùbá nation. Ṣé rí àwa tá wà ń lé ó lè dọ̀la kẹ́yìn náà lórí ọ̀fẹ́ àti travel out. Congratulations for that. But tó bá sì wà ń lé tí wọn náà bá sì ń bá wọn pariwo Nàìjíríà àrílé ayé wa o. Bí ìgbà tẹ́nìyàn bá wálé ayé asán ni o. Òdodo ọ̀rọ̀ oníkan má sọ ohun tàdé Buhari ló dé báyẹ. Tí Adé Buhari ló dé bá tó fi ń pariwo síta. So if me and you still shouting one Nigeria tá a ṣe ń tẹ̀lé àwọn olóṣèlú kiri ọmọ kìíní kan ni mí ọmọ kìíní kan àrílé ayé wa o. Tó bá ti fún ẹ ní 20,000 naira lẹ́ni tó ná 20,000 yẹn tán o lórí ọ̀fẹ́ àti padà lọ bá wọn ègé ni o. Màmá mi máa ń sọ̀rọ̀ kan alẹ́ ẹni tó fún ni lẹ́jà jẹ́ òràn ni lọ́wọ́ bí kò sẹ́ni tó kọ́ ni bó ṣe ń pẹja. The Nigeria did not ready to cause má ṣe ń pẹja tó bá ti fún yín 20,000 naira ó tán. Bàbá mi kan wálé láti ṣe London àbá Amẹ́ríkà Canada oníṣe ló yẹ ká máa gbé àwọn olóṣèlú yìí ṣépè. Wọ́n fẹ́ ṣe empowerment wọ́n lọ ń fi ọ̀kadà ṣe empowerment fún èèyàn. Ó ní wọ́n ṣe ra ọ̀kadà fáwọn ọmọ wọn ká wọ́n máa gùn káàkiri ojú títì. Kẹ́ lè mọ̀ pé tó bá tí èmi àti ẹ tájọ ń ra tòmátì mẹ́rin ní 1,000 naira. Tí ènìyàn bá tí ìyàwó ẹ bá lóun lọ sọ ọjà pé ẹ tẹ kẹ́yìn náà tẹ dánú ara yín dùn tẹ bá kó 20,000 tó kó 20,000 fún ìyàwó ẹ tó bá padà dé ṣẹlẹ̀ máa fèsì ara yín tẹ máa bẹ̀rẹ̀ sí í sunkún tó sì ń pariwo wọn Nàìjíríà òrílẹ̀ ayé wa o. Tèmi àti ẹ bá fẹ́ rílẹ̀ ayé wa ẹ jáde dé kájà fún òmìnira wa. Let's join hand together to support Baba Akintoye. Baba wọ fẹ́ bí a oṣù kan sí oṣù méjì síbi tá a wà yìí Baba will be 90. Tí Baba 90 years tó bá lè máa sọ wípé kò sí kankan nínú Nàìjíríà mọ́ jù ká pín kórílẹ̀-èdè wa ká dúdúró. Baba yẹn ó kọ ìwé kan síta ó ní àbí Yorùbá mọ́kọ́ máa expand ká máa gbòòrò. Ó ní ṣùgbọ́n nígbà tá a ti darapọ̀ mọ́ Nàìjíríà àárí gbòòrò mọ́. Ẹja jáde kó nínú ìgbèkùn. That is the only way out. Let us join together with Baba Akintoye. Di ẹni tọ́lọ́run ọba mi fi rán di àrólé Awólọ́wọ̀ tí ó dàbí àwọn bàbá nẹ́ẹ̀tì kan tó ṣe ń pariwo restructure. Mo ti sọ fún yín dáadáa restructuring oúnjẹ àwọn àgbà ni, true federalism oúnjẹ àwọn àgbà ni, state police oúnjẹ àwọn àgbà ni tó fi ń bayé wa jẹ́. The Tinubu of today, the Olusegun Oshobas, the Bisi Akandes, when the PDP was in the power, ohun tán pariwo ni true federalism, the restructuring, the amendment of constitution and state police. Ìjọba ti wà lọ́wọ́ wọn sí ṣé ọdún 12 rèé náà ń lò lọ yìí àbí ọdún 10. Ìkankan nínú gbogbo tán ló ń gbà yẹn lọ́hùn wọn à lè ṣe o. Kẹ́ lè mọ̀ pé restructuring ni o, true federalism ni, oúnjẹ àwọn àgbà ni tán fi ń bayé mi àti ìwọ jẹ́. The only solution is Yorùbá nation. Ká bọ́kù nínú ìgbèkùn. Ẹ má gbàgbé nígbà kan Yorùbá ti wà lókè téńté, Nàìjíríà ti rẹwà wá sílẹ̀. N tó dùn mọ́ mi nínú ni wípé adé orí wa yẹ tó ṣí yẹ Ọlọ́run ò fún wọn lórí ọ̀fẹ́ láti dé.
a sì lè dé adé yẹn padà ó wà lọ́wọ́ èmi àti ìwọ most especially àwa tá wà nílé. Let us join hands together. Ibi tí mo délé ní tí mo bá ń bẹ inú mi dùn ohun tó bá mi sọ ń bẹ inú mi dùn pé yes iye wa ti ń ṣí mo fẹ́ kí iye wa yẹ ṣí dáadáa kó ṣí dáadáa. Àwọn tó bá dìde tó ń go against àwọn bàbá wa àwọn kábíyèsí wa tí Ọlọ́run ti ṣí ojú wọn. Mo dọ̀dọ̀ ọba kan lénìí ó ní ọmọ mi mo láàlá ó ní tó ń bá pe àwọn olórí síta wọn á mọ̀ pé tó ń bá láàlá olódo lóye ìjòyè méjì tó ń láàlá sí pé nǹkan báyìí báyìí ẹ̀ ń ṣe ẹ tètè lọ jáwọ́ ó ní kọ́ ló pa wọ́n. Ó lóun àlá tí bàbá yẹn lóun lá inú mi dẹ̀ dùn pé kò sọ́nà míì mọ́ dù kí Yorùbá máa lọ nílọ títí ẹ̀ kí Ìgbò máa lọ nílọ títí ẹ̀ kí Fúlàní máa lọ nílọ títí ẹ̀ kóníkálù bí Yorùbá ní ṣe bá tẹ dúró lónìí ara tó bá wù Yorùbá ká máa fira wa dá lọ bí kábíyèsí ẹ̀ ṣe sọ fún mi nìyẹn. Let us join hands together. That is the only solution. The only solution that we have. The only way. The only way. Tí ìran Yorùbá lè fi survive. Dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí kò gbẹ́dọ̀ já. Let all the leaders in Yoruba land ask the government of today. Níbi tí wọ́n ti máa mọ̀ nìyẹn pé yes we are meaning it. What is the offence of Chief Sunday Igboho that make Nigeria declare him wanted? Kí ló offence yẹ? Ìbéèrè tó yẹ kí gbogbo ọmọ Yorùbá ó béèrè lọ́wọ́ ìjọba nìyẹn. What is the offence? Ṣé constitution sọ wípé ènìyàn ò gbọdọ̀ sọ pé don't kill my people again? What is the offence that makes somebody that killing people have freedom? Tó lè rìn káàkiri gbogbo orílẹ̀-èdè bó ṣe wù is somebody that don't kill my own generation again became offence. Yorùbá ẹja ronú ìkíyèsára kákíyèsára wa. Those people who have showed their loyalty to the Fulani and I repeat it ohun tó gbẹ̀yìn Abíọ́lá òun ló máa gbẹ̀yìn gbogbo yín. Mo tún sọ lẹ́ẹ̀kan sí èmi ò mọ̀ bí Abíọ́lá ń kábàámọ̀ lọ́nà ọ̀run ṣùgbọ́n kò bá mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ show loyalty yín sí Fúlàní that you abandon your people that you reject your own generation. Ohun tó padà ṣẹlẹ̀ sí Abíọ́lá tí Fúlàní pa Fúlàní yẹn náà ló máa gbẹ̀mí ẹ̀yin náà. Yorùbá nation no going back o. That is the only way. Ohun tó lè mú kí ọmọ Yorùbá tún máa shine ní àwùjọ àwọn olóríire nìyẹn. Under Nigeria we are in bondage. Good afternoon. Thank you. God bless you.